Ẹ̀yin àyànfẹ́, kí lẹ̀ ń rò nípa Kristi? Kí ni ìrònú rẹ nípa Jésù Kristi? Ohun tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí nìyẹn. Kí ni ìrònú rẹ nípa Jésù Kristi? Ọ̀rọ̀ yìí kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ àti ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú Jésù àtàwọn ẹlẹ́sìn. Torí tá a bá ń wàásù kiri tá a sọ pé Jésù ni ẹnìkan, ṣebí lágbájá ni, ṣebí làkàmọ́ṣègbè ni, ṣebí tàmọ̀dò ni. Yá gbọ́ Mátíù orí 16 yá ka ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 15. Nígbà tí Mátíù orí 16 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 15. Nígbà tí Jésù dé ìgbèríko Kesaria Fílípì, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta làwọn èèyàn ń fi èmi ọmọ èèyàn pè é? Wọ́n sì wí fún un pé òmíràn ní Jòhánù Bámtísì ni ọ́, ẹlòmíín ní pé Èlíjà ni ọ́, àwọn kan sọ pé Jeremáyà ni ọ́, àwọn kan tẹ̀ sọ pé ìkan nínú àwọn wòlíì ló jẹ́. Ọba ògo wá béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yìí gangan pé ó dá ẹ̀yin gangan ta lẹ̀yin gan fi mí pè? Olóògbà Jésù bọ̀dá, bàbá ẹlẹ́gbà Jésù, màmá ẹlẹ́gbà Jésù, àǹtí ẹlẹ́gbà Jésù. Ta lẹ̀ ń fi Jésù pè? Ta lẹ̀ ń fi Jésù pè? Àkòrí ọ̀rọ̀ nìyẹn. Ṣé ẹ rí ohun tí ó ń kálukú wa bá ń rò nípa Kristi? Òní ọ̀sọ̀ bàbá níyà àìnípẹ̀kun tàbí àní ikú àìnípẹ̀kun. Ìrònú rẹ nípa Kristi òní ọ̀sọ̀ bóyá inú iná lọ parí ìrìn àjò ayé ẹ sí tàbí níbi ìtura ní paradíṣe. Ẹ rí i pé àwọn olè méjì ni wọ́n kàn mọ́ Jésù lórí igi àgbélébù. Ìkan wà lọ́tún, ìkan wà lósì. Àmọ́ èyí tó jẹ́ nù wọn, ìkan nù wọn ó ń fi Jésù ṣẹlẹ́yà pé ebó olùgbàlà náà pé wọkùnrin wá gbára ẹ là kọ́ wá gbà wá náà là. Ìkejì wa sọ pé ìwọ ọkùnrin yóò sì sẹ́ni ẹ lákìbù. Ṣé bọ́ràn lọ dá ọ̀ràn làwa dá tí wọ́n fi kàn wá mọ́gi? Ọkùnrin eléyìí ò dẹ́ṣẹ̀ kankan, kò sébi kankan. Ọba kọjú sí Jésù, ó ní Jésù, rántí mi níjọba bàbá rẹ. Ìrònú èèyàn. Kí ni ìrònú ẹ nípa Kristi? Ẹnìkan ní pé ṣe wọ́n pè ẹ́ lólùgbàlà, ó ṣe gbára ẹ là kọ́ wá gbà wá náà. Ẹnìkejì ní pé Jésù Kristi, rántí mi níjọba bàbá rẹ. Jésù sì sọ fún pé lónìí lọ́ọ́ pàdé mi ní paradíṣe. Ìrònú àwọn ọmọ ẹ̀yìn nípa Jésù, wọn ò mọ̀ tí Jésù ṣe o. Torí bá Jésù, ẹ̀yin gan kí lẹ fi mí pè? Kẹ̀kẹ́ pa Mátíù ọ̀rọ̀ wọn lẹ́nu ni o. Ẹnìkan ló wá náwó torí táwọn ará àtà ń sọ nípa Jésù làwọn náà sọ. Ẹ̀yin kan náà wà tẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ gbà pẹ̀lú àwọn kan pé Jésù ìsọmọ Ọlọ́run, ó sì ń lọ ṣọ́ọ̀ṣì. Àwọn pásítọ̀ kan wà kan ní pé kí ni Jésù ìsolùgbàlà, a kan lọ ṣọ́ọ̀ṣì ni. Ẹ̀yin kan wà tẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ gbà pé Jésù, tẹ́ ẹ gbà pé Ọlọ́run ni Jésù. Tí wọ́n sọ níta lẹ́yìn náà sọ, ebi ìránṣẹ́ lásán ni, ebi olùkọ́ni kan ni, ebi ìránṣẹ́ ni, oníṣẹ́ ìyanu ni Jésù. Jésù ni ẹ̀yin gangan kí lẹ fi mí pè? Gbogbo wọn kẹ́kẹ́ pa Mátíù ọ̀rọ̀ wọn lẹ́nu, wọn ò lè sọ̀rọ̀. Àwọn Farisí ó ní tí wọ́n ń pe Jésù. Jésù náà bí wọ́n léèrè, ọmọ Dáfídì ni wọ́n máa ń pè. Jésù wá sọ fún àwọn Farisí ní Mátíù orí 22 ẹsẹ̀ 42 sí ẹsẹ̀ 45 wípé ẹ pè lọ́mọ Dáfídì. Ọ̀dà Dáfídì ọ̀hún gangan fúnra rẹ̀ ó wá ń sọ̀rọ̀ nínú ìwé Sáàmù nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ó wí pé Olúwa wí fún Olúwa mi pé sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ó ní tí Dáfídì bá pè lólúwa, èyí ti ṣe tẹ̀yìn wá ń pè ní ọmọ Dáfídì. Ọ̀rọ̀ bá dàrú fáwọn Farisí. Sẹ́yìn gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àtẹ̀yin olùkọ́ ẹ̀sìn àtẹ̀yin alákatakítí ẹ̀sìn, tí Ọlọ́run ọba fi Jésù hàn ó lè rí. Bẹ́ẹ̀ ni yóò máa dàrú fún yín nítorí gbogbo ohun tí màá sọ fún yín nípa Jésù kò lè yé yín, ọpọlọ ò lè gbé. Àwọn Farisí olùkọ́ ẹ̀sìn ni wọ́n pé kí ló dé, ṣe bí ìwé mímọ́ tẹ̀ ń kà ni, kí ló dé tí Dáfídì fúnra rẹ̀ sọ pé Olúwa wí fún Olúwa mi? Dáfídì ń pe ẹni tẹ́yìn pè lọ́mọ Dáfídì, ó pè ní Olúwa òun. Kí ni ìrònú ẹ nípa Kristi? Tó o bá ti rí Jésù rò ní ọmọ Ọlọ́run, tó o rí rò ní Olúwa, tó o rí rò ní olùgbàlà, mo fi dá ẹ lójú, mi ò tàn ẹ́, ikú bá pa ojú ẹ dé inú iná
ni wàá parí ẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ṣé ẹ rí, ẹ jẹ́ n sáré fi hàn yín bí Kristi ṣe fi ara ẹ̀ hàn nínú ìwé mímọ́. Nínú májẹ̀mú láéláé, Jésù pèrè ẹ̀ ní èmi ni lọ́nà méje. Àkọ́kọ́, ó ní èmi ni èrè rẹ. Ó ń sọ fún Ábúráhámù bẹ́ẹ̀. Genesis orí 15 ẹsẹ̀ 1. Ó ní èmi ni èrè rẹ. Ìkejì, ó sọ fún Ábúráhámù pé èmi ni Ọlọ́run Olódùmarè. Ìkẹta, ó sọ fún Jákọ́bù, ó ní èmi ni Ọlọ́run tó farahàn ní Bẹ́tẹ́lì. Ó sọ fún Mósè, ó ní èmi ni Olúwa tó ń sọ yín di mímọ́. Ó sọ nínú ìwé Sáàmù, ó ní èmi ni Olúwa ìgbàlà yín. Nínú Àìsáyà orí 43 ẹsẹ̀ 15, ó sọ pé èmi ni Olúwa ẹni mímọ́ kan ṣoṣo. Nínú Àìsáyà náà ní orí 48 ẹsẹ̀ 12, nínú májẹ̀mú láéláé, bí Olúwa ti fara ẹ̀ hàn nínú májẹ̀mú láéláé, mò ń sọ fún yẹn. Ó sọ pé èmi ni ìbẹ̀rẹ̀ àti òpin. Àìsáyà orí 48 ẹsẹ̀ 12. In tó sọ nìyẹn, ẹ sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. Kí ni ìrònú ẹ nípa Kristi? Ó lé orígi àgbélébù yẹn tó ní pé Jésù rántí mi níjọba bàbá rẹ. Ó ti gbọ́ tí Jésù wàásù rí wípé bàbá mi níjọba kan, ìjọba yẹn àwọn kan ó sì bá mi jọba ń bẹ̀ wá rí. Jésù ó bá ti dé ìjọba yẹn o, rántí mi. Jésù sọ pé òní yìí gan ló pàdé mi ní Paradíṣe. Báwo ni Jésù ṣe fi ara rẹ̀ hàn nínú májẹ̀mú titun? Èmi ni méje náà ló wà nínú májẹ̀mú titun. N tó ní nǹkan bá ti pè rẹ̀, tó bá béèrè lọ́wọ́ mi nísìnyí kó ní kí ló kọ mi, màá sọ fún ẹ pé Jósẹ́fù Ọládàpọ̀ Òkunọlá ni mò ń jẹ́. Tó bá wá ní mi ò jẹ́ bẹ́ẹ̀, ìwọ ló ń jẹnu ara ẹ níyà. Lónìí ó ṣe Jósẹ́fù ńgbà ọba larí mọ́lẹ̀. Mọ́ bá sìn ẹ́ tán, màá máa jẹ́ Jósẹ́fù Ọládàpọ̀ Òkunọlá. Àwọn tó bá ní làákàyè, tó bá ti béèrè ó pé tí èèyàn bá sọ fún ẹ pé gómìnà ló gómìnà ni, tí èèyàn bá ní baálẹ̀ ló ń baálẹ̀ ni, tí èèyàn bá lọ́lọ́run ló wọ́n. Èèyàn yẹn tó pè rẹ̀ lọ́lọ́run yẹn wàá wò pé ta ni. Ṣùgbọ́n Jésù Kristi nígbà tí Jésù sọ pé èmi ni, ó ní èmi ni oúnjẹ ìyè tòótọ́. N tó pè rẹ̀ nìyẹn, ńlá wá sí gbàgbọ́, ńlá sì mọ̀ sí. Bẹ́ẹ̀ ni. Ìkejì, ó ní èmi ni ìmọ́lẹ̀ ayé. Ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ ní òkùnkùn tó kùn kò lè borí ẹ̀. Ìkẹta, ó lé mi ní ọ̀nà ìgbàlà. Bẹ́ẹ̀ ni, ó lé mi ní ilẹ̀kùn sí ìgbàlà. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. Ntí Jésù pè rẹ̀ ẹnu májẹ̀mú titun nìyẹn o. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. Jòhánù orí 10 ẹsẹ̀ 11. Ó ní èmi làjíǹde àti ìyè. Mo wá pakú ni. Ẹni bá gbà mí gbọ́ kò ní kú. Tólú ẹ̀ bá wá kú yóò yè. Ìkẹfà ni pé ó lóun ni, ó ní èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó lè lọ bí kankan láìsí Jésù. Ó lè nímọ̀ tòótọ́ láìsí Jésù. Ó lè dàgbà láyé láìsí Jésù. Ìkeje ni pé ó lè mi ní àjàrà tòótọ́. Ayé ẹ̀ ò lè ṣèso láìsí pé ó bá sopọ̀ mọ́ Jésù Kristi. Jésù Kristi yìí kò fara rẹ̀ pamọ́. Ọmọ bíbí Ọlọ́run alààyè yìí, Olúwa yìí, ó ti fi ara rẹ̀ hàn wá nínú ìwé mímọ́. Ìyẹn ló rán àwa ká sọ fún yín. Ní tí Jésù sọ nípa ẹ̀ ní kẹ́ ẹ máa rò. Olúwa, àwọn tó fara hàn nígbà tí ọkùnrin tí wọ́n bí láfọ́jú rí yẹn, Jésù ní pé sóò gba ọmọ Ọlọ́run gbọ́. Àwọn kan ní Jésù kò pè rẹ̀ lọ́mọ Ọlọ́run. Tó bá ka Jòhánù orí 9, ka ẹsẹ̀ 35 sí ẹsẹ̀ 38, ó ní ta lolúwa rẹ̀ kí n gbàgbọ́. Olúwa sọ pé òun lẹni tí ń bá ẹ sọ̀rọ̀ yìí. Ọkùnrin yẹn ó mọ̀ tó mọ̀ tán bá pé èèyàn lọ́mọ Ọlọ́run, pé Ọlọ́run rèé. Ó ní Olúwa mo gbàgbọ́, ó wólẹ̀, ó sì ṣe. Tómáàsì náà tí ń tẹ̀lé kọ ọmọ tẹ́lẹ̀ nígbà Jésù jíǹde tó ní Tómáàsì mọ́ ṣáì gbàgbọ́ mọ́, mo kú ebó orí ńgbà tán kàn mí. Apá ìsórè ẹ̀yin tí ìwé ẹ̀sìn sọ pé Jésù ò kú. Àwọn tí wọ́n tẹ̀lé Jésù lọ fún wọn pé ẹ wò mí, ẹ fọkàn mi, mi èyí ṣe wín, mi èyí ṣàkúdàáyà, kì í ṣàkúdàáyà bàbá rẹ̀ tán ló ti kú ní agboolé yín láti bí ọdún kan tán náà rí ní kùtù èyí. Irọ́, Jésù èyí ṣàkúdàáyà. Ó ní fọwọ́ kàn mí, mo lé egun, mo lẹ́ran ara. Apá ìsórè. Tómáàsì bá wólẹ̀, ó ní mi ọ̀sà ìgbàgbọ́ mọ́. Ó ní Olúwa mi, Ọlọ́run mi. Tó o bá gba Jésù ní Ọlọ́run, tó o gbà ní Olúwa àtolùgbàlà, mo fi dá ẹ lójú. Èmi ò dẹ́rù bá ẹ, inú náà wà parí ẹ̀ sí. Ọba ògo, gba ọpẹ́ kó gba ìyìn wa. Ògo ní forúkọ rẹ̀.
tí ọ̀rọ̀ yìí lẹ́yìn sí àwọn èèyàn níyè, àwọn tó ń ké pè ọ́ yìí pé Jésù gbà mí là, mo gbàgbọ́ ní ọkàn mi pé wọ́n lolúwa tó lùgbàlà, sọ wọ́n di ẹni ìgbàlà, jẹ́ kán dọmọ rẹ ní tòótọ́, Jésù Kristi.